Èlíjà nígboro wa o. Bú jáde fa ọ̀run yá. Ọlọ́run Jòsáyà máa wulẹ̀ o. Bú jáde fa ọ̀run yá. 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 Ọlọ́run ìpè yìí máa wulẹ̀ o. Bú jáde fa ọ̀run yá. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. A bá ń sọ fún wa wípé ojú lásán kọ́ ojú lásán kọ́ o mo tọrọ gáfárà ẹ má bínú wípé a cut off díẹ̀ o emergency kan la gbọ́dọ̀ kọ́kọ́ yanjú yẹn ná àti yanjú yẹn ná o àwọn ìkórìtà tá a dé yìí ìkórìtà tó lágbára ni mi ní fẹ́ ká mísì ẹ̀ rárá eléyìí tí a kọ́kọ́ ṣe ẹ̀dẹ̀ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan à ń kọ̀ntínú ni pẹ̀lú ògo Ọlọ́run à ń kọ̀ntínú ni ẹ̀yin tí ẹ bá fẹ́ fi gbàdúrà ẹ kọ́kọ́ wo part 1 kẹtùn wa wo part 2 so ti yé wa bá a ṣe gbé sórí Facebook ni ẹ mò ń bọ̀. ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Jésù tá a gbádé fún ó ń bẹ láàfin irọ́ lolóògùn pa. Bú jáde fa ọ̀run yá. 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 Ọlọ́run Adébóyè máa wulẹ̀. Bú jáde fa ọ̀run yá. Ọlọ́run Èlíjà nígboro wa o. Bú jáde fa ọ̀run yá. 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 Ọlọ́run Adébóyè máa wulẹ̀. Bú jáde fa ọ̀run yá. Ọlọ́run Èlíjà nígboro wa o. Bú jáde fa ọ̀run yá. Ọlọ́run Jòsáyà máa wulẹ̀ o. Bú jáde fa ọ̀run yá. 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 Ọlọ́run ìpè yìí máa wulẹ̀ o. Bú jáde fa ọ̀run yá. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. 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 Ọ̀rọ̀ wa ti dojú ẹ̀ o, ẹ ràn wá lọ́wọ́. Ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde. Gẹ́gẹ́ bá a ṣe ń bàbọ̀ a ti sọ fún wa ohun tí a pé à ń sọ̀rọ̀ lé lórí ni àyájọ́ Bíbélì bá a ṣe pè ní àyájọ́ Bíbélì yẹn ohun tó túmọ̀ sí ni wípé lílo ọ̀rọ̀ Ọlọ́run láti gbàdúrà láti lo ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ tí Ọlọ́run fi fún wa gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run òní tí a ń pè ní àyájọ́ Bíbélì ẹni tó bá sì ń lo àyájọ́ Bíbélì tó ń fi ọ̀rọ̀ sọ̀rọ̀ àṣẹ
àwọn ni àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nírú eléyìí tí ọlọ́run máa ń lò fúnra rẹ̀. God kind of faith. God kind of faith. Bàbá kan wà may so he rest in perfect peace. Bàbá yẹn sinmi ní Olúwa ní 2016. Bàbá wà ní Naija, ẹnìkan wà ń bì, wọ́n ló ti paralyze, wọ́n á ti gbé lọ hospital, wọ́n wá ló kújọ́ 6 tí ó kú, wọ́n ti dájọ́ ọkú fún un. wọ́n ní ẹgbẹ́ fóònù fún bàbá ògbé ìbò ogun ayé rẹ̀ nǹkan ìbò ìbò so lè gbàdúrà ni so lè lo orúkọ kan ni. àwọn ní ẹgbẹ́ fóònù fún bàbá ní sóun gbóhùn mi ó lóun gbọ́ sóun gbọ́ ó lóun gbọ́ ọ̀dà tó o bá ń gbóhùn mi mo pa á láṣẹ ni ní orúkọ ti Jésù Kristi ó yá dìde láti orílẹ̀-èdè Nàìjíríà ẹni ẹ̀ mọ̀ fẹ́ sí ara rẹ̀ wá jẹ́rìí lórí òkè ibi tí orúkọ Jésù wà nìyẹn ó jẹ́ ju ògùn lọ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tí ẹ̀ bẹ́ẹ̀ ti sọ yìí pé ẹ lọ wé ewúrẹ́ kan wá ẹ lọ di kinní kan wá ẹ lọ sóríta kan ìyẹn lẹ ṣe bá àwọn wòlíì alágbègbè yìí ìyẹn tí wọ́n máa yan ṣẹ́ oríṣiríṣi fún yín wá ní lọ wá gbọ́n lọ wá kinní kan lọ wé ètò kan wá lọ kó sóríta kan bó ló wà ní Bíbélì bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa ibẹ̀ ẹ̀kọ́ là ń lọ lẹ́nìí àyàbá nìyẹn à ń sọ̀rọ̀ nípa àyájọ́ Bíbélì ó ní wípé láti lu ọ̀rọ̀ Ọlọ́run a dẹ̀ sọ wípé ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni Jésù ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà ní alo ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà wá sáyé ó di ara ó sì ń bá wa gbé ìyè ń bẹ́nu rẹ̀ ìyè rẹ̀ òun náà sì ní ìmọ́lẹ̀ ara ayé ọ̀rọ̀ náà ti di ara ó ń bá wa gbé atúndì fà wá sínú ìwé òwe orí 8 from verse 22 to 31 àbí àkàsíbẹ̀ tó fi sọ wípé ó ní kí àwọn ọ̀gbun kí ó tó wà Jésù ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní kí àwọn ọ̀gbun kó tó wà èmi nìyí ká tó dá ayé ká tó fi ìpìlẹ̀ ayé lélẹ̀ èmi nìyí ká tó dá ọ̀run èmi nìyí nígbà tí òkun kò sí nígbà tí kò sí àwọn ọ̀gbun jìgòdò ó ní ó lóun wà ó ní a ti bí mi the word a ti bí mi ló ń sọ a ti bí mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ni a máa lo ìmọ̀ sáyẹ́nsì a máa lo ọpọlọ bó lọ́lọ́run ṣe lè bímọ bó lọ́lọ́run kò níyàwó kò ní kan bọ́bá wo Ọlọ́run lè pe ọmọ jáde láti inú àpáta kọ́pọ́ mọ́ mi lélẹ́yìn lónìí mo bí ọ kò sí tó sọ òun lòún bí ọ ó ní ṣáájú iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ òun là ti bí mi. a tún ti ṣàlàyé fún wa pé nígbà tí ogun tẹ̀lẹ̀ nígbà tí wàhálà ṣẹlẹ̀ lóde ọ̀run tí gbogbo àwọn tí a fi nígbà tí èṣù tó kó ìdá 3 àwọn ogun ọ̀run tí wọ́n fẹ́ bá ogun Ọlọ́run jà tó lọ́n lè kú Ọlọ́run wọ́n fi sọ pé ègbé ni fún ayélujára alẹ́ olùfisùn sínú rẹ̀ lẹ́yìn ìgbẹ́ Ọlọ́run tún wá wò pé a fẹ́ gba àwọn èèyàn la ọkùnrin ẹni bí ni ó lọ rèé dà àwọn aráyé láàmú ni ọwọ́ aràn Mèkísédékì ọba Sálẹ́mù túmọ̀ sí àlàáfíà ọba àlàáfíà òun wá sáyé láì lẹ́bí láì lára láì bí láì nẹ́nì kankan wá as a divine person. síbẹ̀síbẹ̀ èṣù jíwèé ìwé ìyanu tá a ti ṣètò gbogbo gbàláyé tá a gbélé lọ́wọ́ pé pátánì tó tẹ̀lérè tó fi ṣiṣẹ́ èṣù jí gbé ó sì fi èdìdí méje dì í pé kọ́ mọ̀ sí ìrètí fún ọmọ èèyàn mọ́ ọ padà sọ́run láì lè ṣiṣẹ́ yẹn. Ọlọ́run wá pé gbogbo áńgẹ́lì tí ń bẹ lọ́run jọ ta láàrán ta lẹni tó fẹ́ lọ gbàrin èèyàn là á ti ṣàlàyé yẹn fún wa atọ́ka yín sí ìwé ìfihàn orí 5 ẹ̀ka àtẹ̀sẹ̀ kínní kẹ́ẹ̀ka lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ kàdé bí ẹsẹ̀ 11 tó pe gbogbo àwọn akóni òní ẹni tí ó yẹ Jésù lẹni tó yẹ kì í ṣe wòlíì kan a lè máa fi wé àwọn wòlíì kan a gbọ́dọ̀ fi wé àwọn ọ̀jọ̀gbọ́n kan Ọlọ́run gbé dìde ní ó wá rẹpísẹ́ǹtì Ọlọ́run láyé ni ngbò dáyé gan tó bá gbójú sókè á ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ àwọn wòlíì mélòó ló pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ á ní bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé o máa ń gbọ́ tèmi n tó máa wí nìyẹn á dẹ̀ pàṣẹ ìyanu àṣẹlẹ̀ kò ń ṣẹ̀ṣẹ̀ sọ wípé bàbá mo dúpẹ́ ó ń bu ọlá ó ní mo sọ eléyìí torí káwọn èèyàn wọ̀nyí lè mọ̀ pé ìwọ ló rán mi ni o I know I have the authority to just go ahead and perform but I do this to honour you in the presence of these people so that they will know thou are the one that sent me.
máa bá Jésù jiyàn máa fi orúkọ Jésù wé orúkọ kan ṣoṣo tá a fi fún wa lábẹ́ ọ̀run nìyẹn òun la fi fún wa lábẹ́ ọ̀run láti gba ìrẹ́ ènìyàn là òun náà la tó o bá pè báyìí ọ̀run á tremble ayé á tremble àwọn tí ń bẹ nísàlẹ̀ lẹ̀ wọ́n tremble. àwa sọ àlàyé díẹ̀ mo sọ fún wa wípé ohun tí mo wá fẹ́ sọ fún wa lẹ́nu ni pé kí ni à ń pè ní àyájọ́ kí ni à ń pè ní ọ̀fọ̀ báwo la ṣe lè dá ọ̀fọ̀ mọ̀ bí èèyàn kan bá ń pe ọ̀fọ̀ tàbí ń pe àyájọ́ kí la ṣe mọ̀ pé ọ̀fọ̀ leléyìí kí la ṣe mọ̀ pé ọ̀fọ̀ leléyìí padà ṣe akẹ́kọ̀ọ́ ìkẹ́kọ̀ọ́ gboyè nínú èdè Yorùbá wọ́n wá ń kọ́ wa ní àwọn ìsọ̀rí ewì ìpín sísọ̀rí ewì àwọn ìpín sísọ̀rí ewì abala ewì méjì ló wà ewì àpilẹ̀kọ àti ewì alohùn gbọ́ ibẹ̀ kọ́ ni mo ń lọ mo fẹ́ mú nǹkan kan jáde ńbẹ̀ ni pé wọ́n wá sọ fún wa pé lára ewì òun náà ni ọ̀fọ̀ ó jẹ́ lára àwọn ewì alohùn ẹgbẹ́ àwọn ewì kan tó ti wà látẹnudẹ́nu tó ti wà tipẹ́ òun ni ọ̀fọ̀ pípè báwo la a wá ṣe ìpín sísọ̀rí wọn a wá àbùdá wo lọ bá wọn mu ló gbé wọn kalẹ̀ àbùdá wo ló fi ọ̀fọ̀ hàn pé ẹni tó ń sọ̀rọ̀ ọ̀fọ̀ ló ń pè ó kẹ́ ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ̀ kan béèyàn bá ń sunkún ìyàwó tẹ́ bá ti rí èèyàn kan wọ́n wọ aṣọ ìyàwó wọ́n wọ aṣọ òkè wọ́n ṣe kinní ẹ mọ̀ pé irú ìwé tán kébẹ̀ yẹn ẹkún ìyàwó wọn ń sùn ẹ̀rẹ́ lomi wọ́n wọṣọ ọdẹ wọ́n ṣe kinní ewì ìjàlá ọdẹ ni wọ́n ń sùn ṣùgbọ́n ẹja wá wò ẹni tó wọ ṣẹ́ẹ̀tì ẹni tó wọ súùtù àbọ̀kàn kò sírú aṣọ bí mo ṣe wà ẹ lè dìtámì irú ewì tó ń ké ṣùgbọ́n lè pé ọ̀fọ̀ pípé kò ní aṣọ kan bẹ́ẹ̀ náà ni àdúrà pípé kò akàn fi ń pọ́nra wa lẹ́gbẹ̀ẹ́ mọ́ wa ní aṣọ àdúrà kò síbi tá a ti lè gbàdúrà kò sí aṣọ tá a wọ̀ sọ́run tó wí jáde so ti yé wa bẹ́ẹ̀ ni n tá ń pè ní ọ̀fọ̀ now àbùdá wo la fi ń dá ọ̀fọ̀ tá à ń wí kí ni àbùdá tá a fi ń dá mọ̀ àbùdá mẹ́ta òun ló wà nínú ọ̀fọ̀ tó kó ọ̀fọ̀ jọ clauses mẹ́ta àbùdá mẹ́ta tá a lè fi dá mọ̀ pé àwọn gbólóhùn tá a lè bá ń bẹ̀ tá a fi mọ̀ pé eléyìí ọ̀fọ̀ ni wọ́n ń pè àkọ́kọ́ òun la pè ní àpè ni mo ṣe ń tẹnu mọ́ wípé àpè kan ṣoṣo tá a ní àpè ó ní ó túmọ̀ sí wípé ẹ̀mí tí a fẹ́ pè rán níṣẹ́ ẹ̀mí tí a fẹ́ pè rán níṣẹ́ gbàtàn kọ́ àwọn ní àṣírí àpẹẹrẹ èyí lára àwọn ọmọlẹ́yìn Jésù wọ́n á ní ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀méje tó yẹn ni pé wọ́n ń pe ẹ̀mí Jésù láti rán níṣẹ́ yẹn ni pé wọ́n ń pe ẹ̀mí Kristi láti rán níṣẹ́ àwọn kan wà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì alágbègbàjì yìí yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn àǹjẹ̀nú kan wá pe àwọn orúkọ kan tí ò sínú Bíbélì àwọn orúkọ kan nìkan ìfẹ́ lọ síbẹ̀ yẹn tẹ́ pé àwọn àǹjẹ̀nú kan làwọn ń pè rán níṣẹ́ àwọn kan wà tó sì jẹ́ wípé tí wọ́n bá ń pe ògèdè tí wọ́n bá bí pé afúyẹ́gẹ́gẹ́ wọ́n ń fẹ́ pe ẹ̀mí afẹ́fẹ́ ẹ̀mí inú òfurufú òní wọ́n fẹ́ pè rán níṣẹ́ tó bá sì jẹ́ pé ẹ̀mí àwọn ìyá ni wọ́n ó kí àwọn ìyá ni wọ́n kọ́kọ́ kì lọ́nà bá ti ń gbọ́ amújẹyàn mú bì èrò olóògbòdú jẹ́ àjà èsì abiri gìlọ̀gìlọ̀ ó mọ̀ pé àwọn ìyá ni wọ́n gbólóhùn yẹn lọ́kọ́kọ́ jáde síwájú yẹn gbólóhùn yẹn lọ́kọ́kọ́ jáde síwájú yẹn ẹ̀mí tí wọ́n fẹ́ pè rán níṣẹ́ ni wọ́n ń pè kalẹ̀ ìwọ tó jẹ́ pé orúkọ Jésù ó sọ wọ́n lẹ́nu ẹ wọ́n wá ṣàdúrà kan kalẹ̀ ìwọ kàn sí àmì sí òmọ tí wọ́n ti kọ́kọ́ pè wọn ò forúkọ Jésù sí mo sọ pé àdúrà tẹ bá fi ránṣẹ́ bí orúkọ Jésù ọba ti parí ẹ̀ you are your own lẹ́ni àwọn babaláwo wọ́n ń tẹ àdúrà ránṣẹ́ náà wọ́n ń tẹ ránṣẹ́ abádùgbò alágbára Olódùmarè gbogbo alágbàgbọ́ ní Olódùmarè ṣùgbọ́n ó fi àṣẹ fún ọmọ rẹ̀ kan Jésù sì wá ó sì fún wọn wípé gbogbo agbára lé ọ̀run àti ilé ayé la fi fún mi bẹ́ẹ̀ni tún sọ fún wa ó ní a fi orúkọ kan fún wa èyí tó ju gbogbo orúkọ lọ ó ju àwọn ẹ̀mí inú aginjù tí wọ́n fẹ́ rán níṣẹ́ yẹn ó ju àwọn àǹjẹ̀lú yẹn lọ ó ju àwọn ẹ̀mí òfurufú lọ ó ju àwọn ẹ̀mí ìyá lọ ìgbà míì wà ó lè jẹ́ èṣù fúnra rẹ̀ ni wọ́n fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ o èṣù yẹn ni wọ́n máa kì ó ní wọ́n máa kì
ó ní wọ́n máa kì. ìyẹn ni mo ṣe máa ń kọ̀rẹ́ẹ̀tì àwọn ẹlòmíì gbà tẹ́ bá wà wájú pẹpẹ Olúwa ẹ fẹ́ kí Ọlọ́run lẹ fẹ́ kì lọ́kàn yín ṣùgbọ́n ohun tó ń jáde lẹ́nu yín oríkì èṣù ni oríkì èṣù ni. ọba tí ń gbọ́ ẹni kò mọ̀ ẹni mọ̀ ò kó ẹni mọ̀ ò kó ẹni kò mọ̀ kí í soríkì Ọlọ́run. àpèjá ẹ̀ ni wípé aráyé ń sọkún láàróyè ń ṣẹ̀jẹ̀. ìyẹn ni pé o gbọ́dọ̀ mọ Ọlọ́run rẹ farabalẹ̀ wádìí orúkọ Ọlọ́run rẹ tó ń sìn má kàn pé Ọlọ́run rẹ lórúkọ lásán. bá a ṣe ń kí Ọlọ́run yìí a máa ń ṣèwádìí ẹ̀ ni a wádìí ẹ̀ nínú Bíbélì gbogbo oríkìtà máa ń lò yẹn. àkànwá tí mo mọ̀ tí wọ́n ti ń correct tẹ́pẹ́ mistake lélẹ́yìí ẹlòmíín wà nítorí ìfọ̀rọ̀dára tó wà ń bẹ̀. sangiri lagiri ọ̀làgiri kàkàkà oríkì Ṣàngó ni ẹ má kí n wájú pẹpẹ Ọlọ́run mọ́. ẹ̀mí Ṣàngó lẹ fẹ́ pè rán níṣẹ́ lákòókò yẹn ẹ̀mí Ṣàngó lè máa gun ẹlòmíín bẹ́ẹ̀. a kàn gbọ́ èdè kan ó mọ̀túmọ̀ èdè yẹn mọ̀túmọ̀ èdè yẹn èdè tí ò bá yí ọ má lò ó. orúkọ tó máa pe Ọlọ́run jẹ́ èyí tó yí ọ èyí tó nítumọ̀ tó ohun tá a pè àbùdá àkọ́kọ́ òun ni a pè orúkọ tó o pè. ni mo sọ fún wa pé bàbá wa kan pàtó ń wàásù lórí rédíò ńgbà kan wọ́n ní orúkọ Jésù ó ń bẹ lẹ́nu mi orúkọ Jésù ó ń bẹ lẹ́nu mi ó ju iná lọ ó ju àrá lọ bí n bá pé ni wọ́n sì pé bàbá sì pé ìwọ náà pé orúkọ Jésù kó gun ọsẹ fún ọ pé orúkọ Jésù kí ọ̀tá ó yàgò fún ọ. Those that apply that name and they believe in it, they are using God kind of faith. Ọlọ́run ní jẹ́ kí ìmọ́lẹ̀ kó, let there be light, and there was light. Torí Ọlọ́run gbàgbọ́ pé tí òun wí yẹn ó gbọ́dọ̀ come to pass. So ogun tó fẹ́ ṣẹ́ mo ń bọ̀ mi tí lọ síbi gbogbo bẹ̀yẹn. So a sì ń sọ nípa àbùdá ọ̀fọ̀ pípé. Àbùdá kejì sátidé yẹn sílẹ̀ a pè ó ní ẹ̀mí tá a fẹ́ pè rán níṣẹ́ àwọn ẹlòmíì àwọn áńgẹ́lì náà ń pè ránṣẹ́ o lè pe áńgẹ́lì ránṣẹ́ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàgbà yìí yẹn àwọn fallen angels náà ń pè all the time they call on fallen angels. Instead of that, for you not to make mistake, call the name of Jesus. Orúkọ tó ju gbogbo orúkọ lọ ó ju gbogbo áńgẹ́lì lọ. Ṣùgbọ́n gbà tá a bá ti pe kìnìkan eli jalata eli gànlaka eli akulikuli eli akìnìkan tá a bá ti sọ yẹn fún ọ ò tí ì gbàgbọ́. Why not call the name of Jesus? Ṣé ẹnìkan bá fẹ́ gbàdúrà ní kìnìkan eli afulifuli náà ń porúkọ kìnìkan eli jalata wọ́n ń pe kìnìkan. Why not call the name of Jesus? The name that is above all other name. In the name of Jesus, every knee shall bow. Sickness, bow. Forces of darkness, bow. There is power in that name. There is power in that name. That name has never lose flavor. It has never lose value. There is still power in that name. Àbùdá kejì, àbùdá ọ̀fọ̀ kejì, òní gbólóhùn máyẹ̀. Ẹ jẹ́ kí n lo àpẹẹrẹ níta lè pè ní gbólóhùn máyẹ̀. Wọ́n ní lálá tó ròkè ń bo níbọ̀ ilẹ̀ náà ló ń bọ̀ kò yẹ rí. Wọ́n ní tí afẹ́fẹ́ kì í fẹ́ kọ́ mọ́ kan gi oko lára. Is it possible? Kò possible ká afẹ́fẹ́ fẹ́ kọ́ mọ́ kan gi oko lára. Àwọn gbólóhùn máyẹ̀ nìyẹn. Bí àpẹẹrẹ kan pé bí òòrùn bá yọ gbogbo ìràwọ̀ gbọ́dọ̀ wọnú ilé lọ that is it. Ìyẹn ni pé tí òòrùn bá ti yọ have you ever seen sun shining and you see star around? No, you can only see star around the moon. Ó ní tí òòrùn bá yọ gbogbo ìràwọ̀ gbọ́dọ̀ wọnú ilé lọ. Ìtókù ni iṣẹ́ tá a fẹ́ kó ṣe. Lẹ́yìn tó bá ti lo gbólóhùn máyẹ̀ tán iṣẹ́ tá a fẹ́ kó ṣe pé bí òòrùn bá yọ gbogbo ìràwọ̀ gbọ́dọ̀ wọnú ilé lọ ògo èmi Kúnlé ọmọ Aláàfin ọ̀run yọ lónìí gbogbo ìràwọ̀ yòókù ẹ tẹríba
mo lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o mo lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣùgbọ́n gbólóhùn májẹ̀mú ló tún wá ju bíbélì lọ Jésù lò nínú Matthew orí 4 ohun tí a ti kọ it is written ìgbà tí ó lọ sí aginjù tó wà ní ìrìnjúrìnjú pẹ̀lú Sátánì ohun tí wọ́n jọ ń takora wọn nìyẹn ok èṣù gan kò lo ẹ̀mí òfurufú kò lo ẹ̀ ohun tó lò náà ni it is written yẹn because it is written is the highest kò lo gbogbo all the gift of nature but n ta ti kọ́ tọ́lọ́run fúnra rẹ̀ kọ́ nobody ohun tí wọ́n fi gbé Daniel ṣubú nìyẹn wọ́n sọ fún Daniel wọ́n ní òfin àwọn ará Páṣíà ni tí a ti kọ́ tí ẹnikẹ́ni ò sì lè yí padà wọ́n dẹ̀ jù sínú ìwò kìnìún òun Daniel wá lu àṣẹ òde ọ̀run it is written òde ọ̀run òun lòún gbé wọnú ìwò kìnìún àwọn kìnìún rí ẹ̀rù bà wọ́n nígbà tí wọ́n rí apè tó pè jáde lẹ́nu apè tí Daniel pè jáde lẹ́nu kìnìún sẹ́rí bá ní yes sir ó sì jáde àwọn tó wá ṣe kíní àwọn ọmọ gbólóhùn Ọlọ́run Ísírẹ́lì Ọlọ́run Abrahamu Ọlọ́run Jacobu ètí Daniel pé àwọn wọbẹ̀ èṣù kìnìún fi wọ́n panu ni. Why are you so scared about calling the name of Jesus? Why are you packaging yourself that you don't want to be repeating the name of Jesus always? Why? What is packaging in it? It is a name given to us. It's a name that can give you victory. It is a name that can defend you. Then iṣẹ́ tá a fẹ́ kó ṣe. Tí a bá wo ẹja lọ sínú Bíbélì ẹja lọ sínú Matthew ká wo bí tí Jésù àti èṣù ti fi ti fojú rinjú ó ṣe mọ̀ wípé ìgbà míì wà àkókò tó wà nú àwẹ̀ ẹ wò gbà tí program tó dé ìgbójú kan ó ní oríṣiríṣi àwọn ìlọ́wọ́wọ́ díẹ̀ ń wọlé a ti mọ̀ and those things will be so important that you have to break up, right? Let's go to Matthew chapter 4. Matthew chapter 4. Ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ kínní. Matthew orí 4 ká wò láti ẹsẹ̀ 4. Ó ní nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán wò lọ́wọ́ ẹ̀mí gan ló darí ẹ̀ lọ pé a lọ dán ẹ wò láti mi ìgbàgbọ́ ẹ wò. So ìwọ onígbàgbọ́ tó bá wà ní ìdojúkọ láwọn àárín kan à ń dán ẹ wò ni so that you can grow. It's a way of training you. Gbogbo challenges tó ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yẹn ohun tí challenges yẹn kọ́ ni pé you have to equip yourself more with the word and prayer. You have to equip yourself, your life with the word of God and the prayer. Àgbà míì wà tó yẹ pé àdúrà pé pásọ̀ kan gbọ́wọ́lé ẹlẹ́rìí is not enough, but youth o gbọ́dọ̀ ní iná nínú ọ̀rọ̀ Ọlọ́run àwẹ̀ o gbọ́dọ̀ jẹ́ ara ẹ̀ òyìn ló máa jẹ́ kí ogun yẹn jóná ogun yẹn á jóná ni á ṣe kí ni á jóná. Ó ní àti ọwọ́ ẹ̀mí darí ẹ̀ sí ijù láti dán wò lọ́wọ́ èṣù nígbà tí ó sì ti gba àwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru lẹ́yìn náà ni ebi ń pa á. Ẹlòmíì rò pé nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ gba àwẹ̀ tán sẹ́yìn kó n tó rí challenges ìgbà yẹn nínú bí Sátánì ìgbà yẹn ni attack máa wá ìgbà yẹn máa lot attack ẹ bóyá you even know the reason why you fast maybe you even know the God you are serving to check your faith bá a sọ pé kí ló dé mo ti wà láwẹ̀ 40 days kí ló dé kí kò yẹ kó ogun ti sẹ́ni. Those that don't see in the spirit realm, they talk anyhow, they behave anyhow, they handle things anyhow. Most of the things that happen are not ordinary. Ìgbà míì wá tí nǹkan bá ṣẹlẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní condemn ẹ̀ máa sọ fún wọn these things are not ordinary. This is what this woman is passing through. This is what this person is passing through. But if people begin to condemn me, why don't you this? Oh, go now. It's not the one. Ogun kan ló wà lẹ́yìn ẹ̀ agbára kan ló ń di lọ́wọ́ ẹ̀mí kan ló ń dojú ìjà kọ ó sì ní ìdí àdúrà ó ní ìdí ìrànwọ́ ẹ̀
ó ní nígbà tí ẹ wá wo ẹsẹ̀ kẹta, ó ní nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run pàṣẹ kí òkúta wọ̀nyí di àkàrà. Ẹ gbọ́, ó sọ fún, ó ti mọ̀ wípé ṣe bá ọmọ Ọlọ́run ló pe rẹ̀, ṣe bí Christian ló pe rẹ̀. Àwọn tó bá jẹ́ Kristẹni tòótọ́ lápọ́lọ́ ọ̀rẹ́ Ọlọ́run rẹ̀ ń gbọ́ àdúrà, ó ṣe sọ báyìí. Àwa bẹ̀rẹ̀ sí ní mú ọ náà doubt pé why I'm a Christian, why am I suffering like this, láì mọ̀ pé ṣù ló gbé wàhálà rẹ̀ dé yẹn. Ó wá ń sọ, Jésù wá dá lóhùn, ṣùgbọ́n dáhùn wípé a ti kọ̀wé rẹ̀ pé ẹ̀yin kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tó ti ẹnu ọ̀rọ̀ Ọlọ́run jáde. Òun láti Bíbélì ó gbọ́dọ̀ há sórí, kò sí ní tó burú nù kó há Bíbélì sórí gbàgbọ́ ṣe sọ fún ẹ. Nígbà tá a wà lábúlé tí wọ́n bá pè wá, àwọn awakọ̀ kan tá à ń kàwé primary six tá a wà lẹ́ngbà yẹn, bàbá ti fẹ́ kọ oògùn kan, àwọn ó pè, àwọn máa kọ́, wọ́n ń kọ́, wọ́n á ní ọ̀fọ̀ rẹ̀ rèé, yẹn ní pé ẹni tí ń bọ̀ kó lè rí ọ̀fọ̀ yẹn kó lè pé, ó gbọ́dọ̀ pé àtẹnudẹ́nu ni wọ́n jogún ẹ̀ látọ̀dọ̀ baba ńlá dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan, wọ́n jogún ẹ̀ ní ó ti wà ní ọpọlọ wọn, wọ́n wá gbèrú gbogbo àwọn tí wọ́n dé, gbogbo àwọn tí wọ́n lọ sójú ogun náà wọ́n á máa pa àyájọ́ kan, wọ́n ti spend the time láti gbèrú, láti mọ̀, lẹ́yìn tí wọ́n jẹ àjẹsára ẹ̀ tán, àwọn pé ṣọ́ọ́tì iṣẹ́ bá kan kínní, gbólóhùn báyìí ló máa pè, gbólóhùn báyìí ló máa wí. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run, òun láti jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó di ara ẹ, kó di ẹ̀jẹ̀, òun náà ni gbólóhùn tí ó jáde ní àkókò rẹ̀ tó bá yá, nígbà tí gbogbo àwọn ọ̀rọ̀ tó ń swallow yẹn, they are power in your system, they are power in your destiny. The day is coming tí ọ̀rọ̀ yẹn máa jáde tó máa wúlò, tí wàá lò tàṣẹtàṣẹ, tí wọ́n náà sọ wípé àti kọ́ pé. Now verse 5, nígbà náà ni èṣù gbé lọ sókè sí ìlú mímọ́ ni, ó gbé lé ṣóńṣó tẹ́ḿpìlì, ó sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run bẹ́ sílẹ̀ fún ara rẹ̀, àṣà àti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ ní ọwọ́ wọn ni wọ́n ò sì gbé ọ sókè kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Èṣù náà tó kóòtì ọ̀rọ̀ Ọlọ́run, ó dẹ̀ correct, torí ó wà ní ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ tó tọ́ pé Ọlọ́run ó pàṣẹ fún ẹ, yóò gbọ́ situation yàtọ̀. At time wà tí enemy will make you to bow for their own will using the word because you are jẹ́ kí ẹ̀mí mímọ́ kó interpret ọ̀rọ̀ Ọlọ́run fún ẹ. Ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run prayer, o ní láti ní understand the word. When the word come rightly, you should know. Tó bá wá láti ọ̀dọ̀ àjèjì wàá mọ̀. Jésù sọ, ó ní àwọn àgùntàn mi gbọ́ ohùn mi wọ́n sì mọ̀ mí. Àwọn àgùntàn mi ṣe kí ni? Wọ́n gbọ́ ohùn mi wọ́n sì mọ̀ mí. Kí wá ni Jésù fi dá lóhùn? Ẹja wò ó ní Jésù sì wí fún un pé àtúnkọ́ pé ìwọ kò gbọ́dọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Tó fi dá lóhùn nìyẹn. Toró ó ti wà Jésù ti mọ gbogbo ẹ̀. Ó tún wá wípé èṣù gbé lọ, ẹsẹ̀ kẹjọ, ó ní èṣù tún gbé lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn, ó sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ò fi fún ọ bí ìwọ bá wólẹ̀ tí ìwọ sì forí balẹ̀ fún mi. Bí èṣù ṣe máa ń fi oríṣiríṣi mèremère ayé hàn ọ̀pọ̀lọpọ̀ lénìí o, ìyẹn lẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì that God called into ministry. Many of them, they have the true calling, the real calling from beginning, but they got to a stage, èṣù gbé ìdánwò yẹn dé, èṣù wá fi ohun mèremère ayé hàn pé this is a gospel make simple, ó ní láti gbààwẹ̀ lọ títí, ó ní láti ṣe wọ́n náà láti mọ̀yàn ni, ó ní láti ṣe báyìí ni. Èṣù wá gba original kúrò lọ́wọ́ wọn, á gbé panda lé wọn lọ́wọ́. Panda yẹn ó ní wọ́n máa rù kiri, wọ́n wá dẹ́di òpìpì kalẹ̀ kán máa lówó kán lè ọ̀rọ̀ náà wọ́n ti sọ pé pópó ní lówó right, ṣùgbọ́n know the word, kọ́ ọmọ down sí tone ìlú tí èṣù ń lù. Ẹ wá wò kí ni Jésù fi dá lóhùn. Ó sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí lè mi ò fi fún ọ bí wọ́n bá forí balẹ̀ fún mi. Nígbà náà ni Jésù wí fún un pé padà kúrò lẹ́yìn mi Sátánì, nítorí akọ̀wé rẹ̀ pé
olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí balẹ̀ fún, ó nìkan ṣoṣo ó ní kí ìwọ kí ó máa sìn. Nígbà náà ni èṣù fi sílẹ̀ lọ, sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ wá, wọ́n sì ṣe ìránṣẹ́ fún un. Ok, gbogbo ẹ̀rí gbogbo ohun tó ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀, ẹ̀rí bíi tí Jésù ti ń sunkún, ẹ̀rí ẹ̀gà mi ṣé Jésù ó sunkún, ó pàṣẹ ni, ó kóòtù ọ̀rọ̀ yẹn ni, àyájọ́ ńlá ni níbẹ̀. A ti kọ́ pé ni ohun tá a ti kọ́ ni, kì í ṣe nǹkan tá a fọmúléètì ń bẹ̀ yẹn. Ohun tí a ti kọ́ pé ìwọ náà lè lo ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Let's go into the Bible in Romans chapter 8. Ẹ já lọ sí ìwé Róòmù orí kẹjọ. Orí kẹwàá. Let's go to Romans chapter 10 from verse 8. Romans chapter 10. Ẹ já kà láti ẹsẹ̀ kẹjọ. Ó ní ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa, tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé Olúwa jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. A ó ṣe kí ni? Nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo, ẹnu ni a sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Ohun tó o bá fẹnu ara rẹ wí, òní òde bá ọ. Bó ti wù kára ó ní ọ́ tó, má sọ negative síra ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní sọ positive. Begin to apply God kind of faith. Let me tell you, children of God, our God is a creator. Likewise, if you are a child of God, you become a creator. God created by saying it, by commanding it. You too can create things by the word you say, positive word to yourself. When the peace is not in existence in your life, create it. Say, I decree peace. I have peace. I have peace. When they prophesy to you that you are going to die, say, I'm not going to die, but I will live and declare the glory of God in the land of the living. Wàá sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ àjàǹpẹ̀ ní àyájọ́ nìyẹn, àyájọ́ Bíbélì. A ti kọ́ pé èmi kì yóò kú bí kò ṣe yíyè. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ẹ̀ kan bá sọ bẹ́ẹ̀ kan bá dédé fi ọ́rẹ́ sí pé èyí lágbájá kan kò ní dáa fún ọ. Wàá sọ fún ọ wípé Àìsáyà orí 3 ẹsẹ̀ 9 wípé ẹ wí fún Kúnlé ọmọ Aláàfin ọ̀run pé yóò dáa fún. Ó ní ẹ wí fún olódodo wípé yóò dáa fún. Pé yóò sì jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀. I will live to eat the fruit of my labor. I will not labor in vain. I will not labor in vain. Wàá jèrè àwọn ọmọ ẹ, wàá jèrè iṣẹ́ yẹn, wàá ráàánú gbà, wàá bẹ̀rẹ̀ sí ní sọ, nígbà tí èèyàn bá gba àdúrà dé ìkórìtà kan tó wá ń sọ, gbàmí àdàbẹ̀ pé wà tọ́lọ́ ń jókòó ni, ó wá ń sọ jáde, ó ń sọ, ó di ọ̀rọ̀, ó di àṣẹ, yóò sì máa ṣẹbẹ́. Ọ̀rọ̀ di àṣẹ nìyẹn, ìgbà míì wà tọ́rọ̀ bá di ìfojúrinjú pẹ̀lú forces of darkness. Ọ̀rọ̀ yẹn ti kó pé àṣẹ̀ńkúnlẹ̀ ó sì ń mi orí báyìí, wàá sọ jáde ni, ó di àyájọ́ nìyẹn. A ti kọ́ pé nínú kìnní báyìí, ní ọjọ́ kìnní báyìí, a ti kọ́ pé Ọlọ́run gbàgbọ́ wípé tó ń bá sọ pé kí ìmọ́lẹ̀ ó wà, ìmọ́lẹ̀ sì wà ní. Ìmọ́lẹ̀ sì wà bẹ́ẹ̀. A belief that if he says it, it will come to pass. That is God's kind of faith, which you must apply in your daily life. Tí nǹkan kan bá fẹ́ bàjẹ́, ẹnu ẹ̀ wá fi tún ṣe. Ẹ sì mọ̀ pé àwọn tó wà nù ayé yẹn, àwọn tó ń pò gèrè tán gbogbo àṣírí yẹn ni wọ́n rí. Àwọn bàbá wa gan fẹ́ sọ pé kò sówó lọ́wọ́ àwọn, alówó pọ̀ lọ́wọ́ ọmọ. Torí wọ́n mọ̀ pé àwọn ò ní confess negative. Bẹ́ẹ̀ lómi tó bá rẹ̀ wọ́n á ní ọmọ yẹn ara ẹ̀ fẹ́ le díẹ̀. And what the Bible say? Only let the weak say, I am strong. It's not a lie. Let the weak say, I am strong. But ẹlòmí á ní ìbà ẹni ọ̀pá ọ̀n báyìí, ìbà náà sì pa. Ẹnìkan wà ń gbà kan bẹ́ẹ̀ bá àgbègbè Ìbàdàn wọn ní bẹ́ẹ̀ bá nà bá ní pé ó mọ̀ ríre o, ó ríre lónìí o, ó sì ríre gbà láyé ẹ̀. Ibẹ̀ lẹ́lòmí ó sì máa pariwo tó ń bàjẹ́ tó ń tán. Fi ẹnu ẹ máa fi sọ. No matter how the situation is, speak to that situation. Bẹ́ẹ̀ ìwọ yìí mo bá ọ sọ̀rọ̀. Ìwé Sẹkẹráyà orí 4, ó ní ta ni ìwọ òkè níwájú Sẹ́rúbábélì
ta ni ìwọ òkè ńlá ìwọ òkè kékeré níwájú Sẹ́rúbábélì ó di pẹ̀tẹ́lẹ̀ ni ó di pẹ̀tẹ́lẹ̀ ni ó ní ọwọ́ Sẹ́rúbábélì wá ní ọwọ́ èmi Kúnlé ọmọ Aláàfin ọ̀run ló ti fi ìpìlẹ̀ ilé ìlérí èmi náà ní parí ẹ̀ màá sì ṣe àṣeyọrí lórí ẹ̀ mo ti dáwọ́lé nǹkan rẹ̀ yìí wàá wí àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó máa kún agbárí ẹ̀ nìyẹn mo ti dáwọ́lé nǹkan rẹ̀ yìí màá ṣe ní àṣeyè màá ṣe ní àṣeyọrí àwọn tó bá ti bá àdúà dórí ọ̀rọ̀ ó ti dórí ibi tó ní agbára nìyẹn ó bá àdúà débi orí ọ̀rọ̀ gbólóhùn àṣẹ ó ń jáde tàṣẹ́tàṣẹ́ bàbá kan wà nínú ayé ni àwọn ọmọ bá nú ayé nìyẹn àwọn yẹn ó máa ń jáwé òkè tó àwọn nú ayé bá lè ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n jù wọ́n lọ àṣẹ tá a fi fún ọdún tí wọ́n lọ bàbá yẹn báyìí òun tiẹ̀ ó jáwé títí ó ń gbòde kòríta kan kò tiẹ̀ jáwé mọ́ gbogbo àwọn ọ̀rọ̀ Ifẹ̀ yẹn àwọn gbogbo ó ti kún agbárí kọ́ fẹ́ la ògiri kọjá báyìí gbólóhùn ní òwì ògiri ó lanu ọwọ́ adijọ́ kan babaláwo kan fẹ́ kú babaláwo yẹn fẹ́ kú babaláwo ti dàgbà ó àwọn awo bá gbéra wọ́n bá ro wípé wọ́n fẹ́ yẹ ikú yẹn kúrò lórí babaláwo yẹn pé ẹlòmíì tó bá àjèjì tó bá wọ̀lú oní kó forí ko wọ́n bá la agogo wọ́n lu agogo yíká wípé kánikẹ́ni ọmọ jáde o torí pé wọ́n ti ṣe nǹkan kan o àjèjì wọ́n fẹ́ kó gbé o bàbá tá a sì ń wí òun wà lóko jẹmọ bẹ́ẹ̀ wọ́n wà lábà àbàtàn bá lọ yẹn wọ́n lè lọ́jọ́ méjì jọ mẹ́ta ń bẹ̀ ẹni tó ajá àbúrò bàbá wá gba ẹ̀yìn odi ọlọ́ba bàbá o ẹ mọ̀ wálé o nítorí pé wọ́n ti ró nǹkan kan o bàbá ní ok bá pàjèjì ni ó ṣe tó bá jẹ́ pọ̀kan lára àwọn ọmọ òun ló ń bọ̀ láti ìdálẹ̀ àbí láti èkó nǹkan tán lọ forí ko òun ọ̀fẹ́ lọ lé tẹ́lẹ̀ òun ọ̀ lọ lé báyìí bàbá yẹn wá ní bóun ṣe ń lọ bó ṣe ń lọ lé ngbò dẹnu bodè tí wọ́n to kinní yẹn sí tí wọ́n fi kinní ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n fi ro kinní yẹn bí òkú sí báyìí olóhùn rí àwọn kúrékùrè bíi mélòó kan wọ́n ti ń jó yíká tán gbé tán kan àtùpà yíká bàbá lòun wá kọ̀yìn sí wọn ọwọ́ abẹ̀rẹ̀ sí ní pe àwọn àyájọ́ burúkú àwọn àyájọ́ tayé nìyẹn o mò ń sọ káàlì bá mọ̀ wípé you have greater things the Bible say greater is he that is in you greater is he that is in me than he that is in the world. bàbá yẹn nígbà tó ń pe àwọn àyájọ́ nígbà tó ń dé ibi ọ̀gẹ̀dẹ̀ ọkàn yíjú padà ní ọkàn bẹ́ ọ̀gẹ̀dẹ̀ sí méjì ní gbọ́gà babaláwo bá kàn jásẹ̀ lọ́hùn bàbá wọlé pé bàbá tó ti darúgbó ẹ jẹ́ kó lọ tiẹ̀ ẹ wá fẹ́ yẹ ẹkú yẹn sórí ẹni ẹlẹ́ni. ohun tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé bàbá yẹn náà jáwé débi wípé kò jáwé mọ́ gbólóhùn ló wá ń sọ ṣùgbọ́n gbólóhùn tó ju gbólóhùn lọ ó ní ọ̀rọ̀ Ọlọ́run it is written tó o bá ti kọ́ pé it is written in the name of Jesus orúkọ kan so tá a fi fún wa nìyẹn ó ju gbogbo gbólóhùn tí a ń pè yẹn lọ ó ju gbogbo ẹ̀ lọ pátá torí àwọn ìkóríta kan wà tí wàá dé tí kì í ṣe pé o ṣe máa lọ kúnlẹ̀ gbàdúrà ọ̀rọ̀ yẹn jáde tàṣẹ́tàṣẹ́ ni yọ máa jáde tàṣẹ́tàṣẹ́ ni emergency lè wá látẹ̀sẹ̀kẹsẹ̀ ó lè ta tójú oorun lẹ̀ emergency ti wá wàá dé ọ̀rọ̀ yóò sì máa ti ẹnu rẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ even gan ojú oorun àwọn ọ̀rọ̀ tó ti gbé mì yọ jáde tí wàá lò tàṣẹ́tàṣẹ́ wọ́n á kàn wọ́n á mọ̀ pé ó ṣòro kó níta ń pè ní àyájọ́ bíbélì nìyẹn using the word of God to pray according to the Bible pray according to the will of God pray according to the constitution of God ohun tá ń pè ní àyájọ́ nìyẹn kí ló sọ ó ní ọ̀rọ̀ náà ó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ ó ló wà lẹ́nu ẹ̀ is in your mouth the word is mighty he said even is in your mouth which is what the word of faith the positive word say to yourself it shall be well with me I will prosper I will make it say to that situation ẹlòmíà ní ohun ò tí ẹrù pẹ́ lè fún oníwèé gbogbo nǹkan ló ń ti sọ pé wàá gbà tẹnumọ́ tàṣẹtàṣẹ ni kò sọ jáde say it with your mouth àgbẹ̀ àìsàn báyìí ó ń pa gbogbo èèyàn kí ní ká kò ní pàwọ́ tẹ̀ this sickness will not kill me I will overcome it I will overcome this situation ẹ jẹ́ á tún lọ sínú bíbélì nínú ìwé àìsáyà
a fẹ́ lo àwọn yẹn láti gbàdúrà torí àkókò ti lọ kákan sáré lo àwọn àyájọ́ yẹn láti fi gbàdúrà díẹ̀ ká fi ẹ̀já wo ó bá di wípé èèyàn ní òun rí àwọn ogun tó fẹ́ dàbí ogun àpapọ̀ ọwọ́ ẹ̀jẹ̀ àtún wò ó tí èṣù bá ń dá ẹlẹ́bi tó pé kinní kan ọ̀rọ̀ Ọlọ́run tún wà ka ọ̀rọ̀ Ọlọ́run débẹ̀ ka ìwé Róòmù Romans chapter 3 ẹja sáré wò ó lè mọ sọ pé say it to the righteous èso àìsàn fún ẹ olódodo ìwọ èso olódodo ẹja lọ sínú ìwé Róòmù Romans chapter 3 I read from verses 21 ọkà báyìí pé ó ní ṣùgbọ́n nísinsìnyí a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin tí a sì ń jẹ́rìí sí nípa òfin àti nípa àwọn wòlíì àní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi, that is, I am the righteousness of God in Christ Jesus. I am the what? The righteousness of God in Christ Jesus. Sí gbogbo ènìyàn àti lára gbogbo àwọn tí ó gbàgbọ́ nítorí tí kò sí ìyàtọ̀. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run, right? Àwọn ẹni tí a dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Kristi Jésù have been justified. Àti dá mi láre. Àwọn nǹkan àtijọ́ tí èṣù ń sún ẹ̀sùn ẹ̀sìn ọ́ wàá sọ fún pé nípa oore ọ̀fẹ́ Jésù nípa ikú Jésù lórí àgbélébùú àti dá mi láre nítorí ìdí èyí mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ gẹ́gẹ́ bí ìríjú gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run nínú Kristi Jésù lónìí ọ̀yá èṣù palẹ̀ ẹrù ẹ mọ́ sọ ti yé wa. Ẹ jẹ́ ká wá lọ sí ìwé Àìsáyà tí a fẹ́ fi gbàdúrà lénìí. Àwọn ọ̀rọ̀ la máa sọ ọ̀rọ̀ ni tẹ́ bá wo ìwé Àìsáyà orí ìkeje ẹ̀já wo orí keje aka ẹsẹ̀ kẹfà àti ẹsẹ̀ keje akànfẹ́ fún wa ní enlightenment ni bí o ṣe lè máa lo ọ̀rọ̀ Ọlọ́run láti fi gbàdúrà láti fi tán ìṣòro ẹ kò yé lọ sọ́dọ̀ àwọn alágbagba yìí iṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ oríta ìyá agéjù iṣẹ́ ẹgbá kan iṣẹ́ kan á ṣiṣẹ́ kan lónìí iṣẹ́ ìní á ṣiṣẹ́ kan iṣẹ́ wo lẹ fẹ́ ṣe á ṣiṣẹ́ kan lónìí àgbàdo àjàgbàdo èwo la á ṣiṣẹ́ kan àwọn àgbà iṣẹ́ alágbọ̀n iṣẹ́ kinní kan iṣẹ́ alágbàdo iṣẹ́ ẹlẹ́pà iṣẹ́ oyere ẹjẹ́ wo orí keje káka ẹsẹ̀ kẹfà àti keje mo rò pé èèyàn lè lo abala yìí tí èèyàn bá rí ìdojúkọ púpọ̀ pàápàá ogun àpapọ̀ ọwọ́ wọ́n ní ẹ jẹ́ ká gòkè lọ ó ní ẹ jẹ́ ká gòkè lọ sí Júdà kí a sì bà á nínú jẹ́ ẹ sì jẹ́ kí a ṣe ihò kan nínú rẹ̀ fún ara wa kí a sì gbé ọba kan kalẹ̀ lórí rẹ̀ àní ọmọ Tábíélì. Àwọn kan gbèrò wọ́n fẹ́ bà àyàn kan nínú jẹ́ wọ́n fẹ́ gbàjọba ayé ẹ̀ mọ́ lọ́wọ́ wọ́n fẹ́ darí ayé ẹ̀. They want to be dominating his life. That is their secret plan. They plan in the secret. All those forces they plan ahead against you. Wàá gbọ́n tí Bíbélì sọ fún wa ìyìn tó lò fún wọn nìyẹn. Wọ́n ń pète ibi níbi iṣẹ́ wọ́n ń pète bí wọ́n ṣe yọ ọ́ nínú ilé wọ́n ń pète bí wọ́n ṣe àwọn kan plan bá ṣe máa pa ẹ́. Wàá wá sọ fún wọn wípé àṣà àti kọ́ pé báyìí ni Olúwa wí báyìí ni Olúwa Jèhófà wí ẹsẹ̀ keje ìmọ̀ náà kì yóò dúró bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. Wàá wá sọ gbogbo ìmọ̀ àṣà àti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ìmọ̀ ibi tí wọ́n gbà lérí mi gbogbo ìmọ̀ ibi tí wọ́n gbà lérí ọmọ tí wọ́n gbà lérí aya tí wọ́n gbà lórí iṣẹ́ mi lórúkọ Jésù kò ní í ṣẹ. Ọyá bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ gbogbo ìmọ̀kímọ̀ ìmọ̀ tí wọ́n lè máa gbà ìmọ̀ tí àwọn ọ̀tá ń gbà lórí ayé mi lọ́rọ̀ báyìí gbogbo ìmọ̀ òkùnkùn lórí iṣẹ́ ìránṣẹ́ mi lórí ìrìn àjò mi lè tó kọ́ ní ìkọ́ parí ọyá ìmọ̀ ibi yẹn ò ní ṣẹ. Wàá sọ tàṣẹ́tàṣẹ́ ni ìmọ̀ ọ̀tá ò ní ṣẹ lé mi lórí ìmọ̀ òkùnkùn ò ní ṣẹ lé mi lórí ìmọ̀ àwọn ẹni ìka ènìyàn kò ní ṣẹ lé mi lórí gbogbo ète ibi láti bà ìrìn àjò mi jẹ́ láti bà mí nínú jẹ́ lórúkọ Jésù kò di asán
kó di asán. Olúwa sọ wípé ìmọ̀ náà kì yóò dúró bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ. Jésù Olúwa wa àmín. Ẹ jẹ́ á tún lọ sí orí kẹjọ. Ẹ jẹ́ á lọ sí orí kẹjọ. A mú láti ẹsẹ̀ ìkẹsàn-án. A mú láti ẹsẹ̀ kélòó. Ẹ jẹ́ á mú láti mbọ̀ orí kẹjọ mbọ̀. That is Isaiah chapter 8. Ẹ máa gbọ́ o. Eléyìí gan níbi tí àwọn èèyàn ti dìmọ̀ jù. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn burú? Àwọn kan wọ́n dẹ̀ gbìmọ̀ pọ̀. Wọ́n tún sọra wọn sínú àwẹ̀. Wọ́n láwọn ó make sure wípé ẹ̀yìn tí wọ́n bá pa Pọ́ọ̀lù òun làwọn ó sínú. Àwọn kan torí rẹ̀ wọ́n lọ gbàwé òdì. Wọ́n lọ rí adáàtọ̀ lọ́hùn ò ní gbọ́. Àkàn wà tán plan ibi sí ẹ. Wà wá lò fún wọn. Máa gbọ́ ní tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ kó ara yín jọ ẹ̀yin ènìyàn. A ó sì fọ́ yín tútú. Jẹ́ kí wọ́n kóra wọn jọ. Gbogbo wọn tán kóra wọn jọ lòdì sí mi. Máa wí bẹ́ẹ̀. Gbogbo wọn tán kóra wọn jọ lòdì sí mi. Lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run ní sọ fún yín pé a ó fọ́ yín tútú. Gbogbo wọn tán kóra jọ pọ̀ lòdì sí mi. Lòdì sí àṣeyọrí mi. Lòdì sí àṣeyọrí ọmọ mi. Lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run ní wí fún ọ pé a ó fọ́ yín tútú. Ó ní ẹ sì fetí sílẹ̀ gbogbo ẹ̀yin ará ilẹ̀ jíjìnà. Ẹ di ara yín ní àmùrè, a ó sì fọ́ yín tútú. Ẹ gbìmọ̀ pọ̀ yóò sì di asán. Ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró. Nítorí pé Olúwa Ọlọ́run wà pẹ̀lú wa. Nítorí pé Jésù ń bẹ pẹ̀lú mi. Ìmọ̀ ibi tí òkùnkùn gbà lé mi lórí kò ní ṣẹ. Ìmọ̀ ibi tí àwọn ọ̀tá gbà lé mi lórí kò ní ṣẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ìmọ̀ òkùnkùn lórí ayé mi kò ní ṣẹ. Ìmọ̀ olubi ò ní ṣẹ lórí mi. Gbogbo ọ̀tá pète ibi níbi iṣẹ́ nínú ilé lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ nínú àjò ní ìdílé ìyá ní ilé bàbá tá ń pète ibi lórí mi. Orí ara wọn ni wọ́n fi rù. Lórúkọ Jésù kò ní ṣẹ. Ìmọ̀ wọn ò ní ṣẹ. Ìmọ̀ òkùnkùn ò ní ṣẹ lé mi lórí. Ẹ̀jẹ̀ á tún sáré lọ sí Isaiah 28. Isaiah 28. Isaiah 28 verses 12 to 13. Isaiah 28 verse 12 to 13. Ẹ máa gbọ́ o. Isaiah, okay, from verse 15 and 18. Ẹ máa gbọ́, ó ní nítorí wípé ẹ máa gbọ́ àwọn kan tó sọ wípé nítorí pé àwa ti bá ikú dá májẹ̀mú. Àkáwà tí wọ́n ó lérí sí ọ. Wọ́n á ní àwọn ti bá ikú dá májẹ̀mú tàwọn. Àwọn ti bá ipò kú mulẹ̀ ní tàwọn. Kò sí nǹkan. Mo ti rẹ́ni tó sọ fún mi pé nígbà táwọn bá ṣe wọ́n á gbé lọ ṣọ́ọ̀ṣì yín, wọ́n á ṣe kinní, wọ́n á ṣe gbá kinní kan. Wọ́n gbàdúrà títí wọn ò ní ṣe kinní. Ẹni náà sì kò sí láyé mọ́. Gbogbo ète tí wọ́n bá palẹ̀ mi lórí wọ́n ó forí ara wọn rú ni. Gbogbo ìmọ̀ tí wọ́n bá gbà lórí mi, gbogbo ìmùlẹ̀ tó wù kí wọ́n ó ṣe lórúkọ Jésù orí ara wọn ni ó yí dàlé. Ó nítorí ẹ̀yin wípé àwa ti bá ikú dá májẹ̀mú, a sì ti bá ipò kú mulẹ̀. Nígbà tí pàṣẹ kíkùn yóò là kọjá kì yóò dé ọ̀dọ̀ wa. Nítorí tí àwa ti fi èké ṣe ààbò wa àti lábẹ́ ẹ̀rọ òun lè àwa sì sá pamọ́ sí. Verse 16, verse 18 ẹ̀já lọ. Ẹ wá máa gbọ́ ní tí Ọlọ́run sọ fún wọn. Ó ní májẹ̀mú yín tí ẹ bá ikú dá ni a ó sọ di asán. Ìmùlẹ̀ yín pẹ̀lú ipò kú kì yóò dúró. Nígbà tí pàṣẹ kíkùn yóò là kọjá, nígbà náà ni òun ó sì fi ń ṣe àtẹ̀mọ́lẹ̀. Gbogbo ìmọ̀, gbogbo ìmùlẹ̀ tí wọ́n lè ṣe lórí mi láti fi ṣe mí níbi ó di asán lónìí lórúkọ Jésù. Ọlọ́run sọ pé ó di asán. I quote this Bible. Word of God speak for me. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ó yá fọ̀n fún mi lọ́ba yìí. Fọ̀n fún mi sọ́dí àdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run yìí máa fọ̀n fún mi. Máa fọ̀n fún mi. Gbogbo ìmọ̀ wọn, gbogbo májẹ̀mú ibi tí wọ́n ṣe lòdì sí mi kó di asán. Gbogbo ìdìmọ̀lù àwọn ẹni òkùnkùn lórí ìṣẹ̀dá mi ó yá kó di òfo báyìí. Kó di òfo lórúkọ Jésù. Rida zinda kiyamazunda. Repromoko shinde kakatre moko zanda. Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ sọ bí gbólóhùn méjì sí kásẹ̀ ti tutù nílẹ̀. Ogun tá bá ń sọ àyájọ́ Bíbélì ó jẹ́ tó gùn rẹpẹtẹ.
ó gùn gidi gan ẹ̀já obi mélòó kan ẹ máa gbọ́ eléyìí tó tún fi máa súre fún rẹ ni ó ṣùgbọ́n nísinsìnyí báyìí ni olúwa wí Isaiah 43 ni mò ń kà ṣùgbọ́n nísinsìnyí báyìí ni olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ ọ́ Ísírẹ́lì má bẹ̀rù nítorí tí mo ti rà ọ́ padà mo sì ti pè ọ́ ní orúkọ rẹ tí èmi ní ìwọ nígbà tí ìwọ bá ń la omi kọjá èmi wà pẹ̀lú rẹ àti láàrin odò ìwọ odò kì yóò bò ọ́ mọ́lẹ̀ nígbà tí ìwọ bá rìn nínú iná kì yóò jó ọ bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò ràn ọ́ wàá máa sọ nígbà tó bá wà ní tó dé àárín ọ̀gbagadè àti kọ́ pé nírí mi ṣe lórúkọ Jésù ọ̀nà ṣí fún mi ọ̀nà là fún mi lórúkọ ti bàbá lórúkọ ti ọmọ lórúkọ ti ẹ̀mí mímọ́ Jésù Kristi olúwa wa àmín. tó níbi tí a fi àdàgbà ètò tòní sí lélẹ́yìí ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù ọlọ́run àánú o àti rán ọ̀rọ̀ rẹ jáde bó ṣe jáde tàṣẹtàṣẹ yìí jẹ́ kí agbára rẹ wọnú ayé àwọn ènìyàn lọ bí a ó ti máa lu ọ̀rọ̀ ọlọ́run láti gbàdúrà láti òní lọ olúwa o bàbá ṣe ń pe ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ó máa jẹ́ fún wa ọ̀rọ̀ rẹ jẹ́ kó jẹ́ ju iná lọ jẹ́ kó jẹ́ ju ògùn lọ jẹ́ kó jẹ́ ju lọ ní gbogbo ọ̀nà olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ fọhùn sáyé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ kí ọ̀rọ̀ rẹ fọhùn sínú ìṣẹ̀dá wa gbogbo ọwọ́kọ́wọ́ tí ọ̀tá lè fẹ́ náà lórí iṣẹ́ ìránṣẹ́ olúwa kó lórúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù gbogbo attack tí ọ̀tá lè fẹ́ launch lórúkọ Jésù ẹ̀mí mọ́ dá padà olúwa dìde kó o sì jà fún ẹnì kọ̀ọ̀kan wa kára àánú gbà nílé ológun ká má ṣe wá wá tì Jésù Kristi olúwa wa àmín. tó ẹ̀yin ọmọ ọlọ́run orúkọ mi ni pásítọ̀ Adékúnlé Stephen Adédèjì tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin Ọ̀run Kúnlé ọmọ Aláàfin Ọ̀run gbogbo ọjọ́ sátidé kẹta la máa ní orí òkè kókó àdúrà mi ṣùgbọ́n tí sátidé kẹta tóṣù yìí ọjọ́ àkókò tí ọwọ́ kó dí lọ́pọ̀lọpọ̀ ọjọ́ àkókò tí ọwọ́ wa kó dí lọ́pọ̀lọpọ̀ Jésù á sì ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ bí ètò yẹn bá ṣe rí a máa jẹ́ kí a gbọ́ bí ètò yẹn bá ṣe máa rí a máa jẹ́ ká gbọ́ bí ó ṣe ń lọ ṣùgbọ́n ní ọjọ́ Sunday tó ń bọ̀ yìí ìṣe pàtàkì ni o gbogbo ìsìn wa pátá ò ní ìsọjí gbogbo ìsìn wa ní ìsọjí ní gbogbo ọjọ́ Sunday ìsọjí ni olúwa máa bùkún fún ọ bó bá ṣe ń wá agbára ọlọ́run yóò sì wà pẹ̀lú rẹ ṣiṣẹ́ ìyanu ọlọ́run yóò farahàn nínú ayé rẹ lórúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ẹ láǹfààní àti pè mí lórí aago lórí +1 281 857 3658 +1 281 857 3658. God bless you in Jesus' name. Amen. I am so glad that our Father in heaven tells of his love in the book he has given. Wonderful things in the Bible I see. This is the dearest that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me.